Ẹ mà kú gbádùn àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, àdúpẹ́ lọ́dọ̀ yín o. Ìfẹ́ wa lẹ ní tẹ́ ẹ fi ń bá wa dòwò pọ̀, tẹ́ ẹ fi ń wò wá níkànnì Jugba Master Channel. Tó ọ̀rọ̀ VDM Very Dark Man àti Portable náà mọ̀ ni ọ̀rọ̀ yìí mọ̀ tí ń kò ní bá a ṣe rò ó. Ṣé ẹ mọ̀ pé Very Dark Man tó ti drop orin kejì báyìí táwọn èèyàn sì rò wípé tàkọ́kọ́ náà ló máa ṣe mọ́ tó máa dákẹ́. Àwọn èèyàn ti ń sọ pé ó ti kán róró ń rù bó ṣe kọ́kọ́ lọ fi orin bú Portable, ṣùgbọ́n báyìí nǹkan táwọn èèyàn ń sọ ọmọ tó ti ń yàtọ̀. Wọ́n mọ̀ tí ń bẹ Very Dark Man pé kó dákun kó fi Portable lọ́rùn lẹ̀, pé bí Portable ṣe jẹ́ olórin tó tí VDM tó wà ń forí ìbàjá yìí, wọ́n ní nǹkan tó mọ̀ lágbára díẹ̀ mọ̀ ni. Wọ́n lórin VDM Very Dark Man ló máa ń rè ní ìsinyìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì ń sọ pé nǹkan tí VDM tó kọ sínú orin yìí pé ó lágbára o. Ibì kan wọ́n ló ń sọ pé ẹ mọ̀ tí ẹ jẹ́ káwọ́ sọ, wọ́n sá sọ pé àwọn èèyàn fẹ́ràn orin yìí. Ṣé ibi tọ́rọ̀ Very Dark Man àti Portable ń lọ yìí, ta ni ó wà bá wọn parí Ọlọ́run? Ó dàbẹ̀ pé Very Dark Man gan ó dúró digbí ni o fún Portable. Bẹ́ẹ̀ ni Portable ń káàkiri láti wẹra rẹ̀ mọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn án, pàápàá jùlọ ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe fún, tí wọ́n yà pójímárúwá lásìkò ìgbà yẹn. Ó ti múra àti bá wọn ṣẹjọ́. Ṣé kò ní sọ pé òun fẹ́ bá Very Dark Man náà ṣẹjọ́ báyìí? Àbí nǹkan míì wà ńbẹ̀ ni? Ẹnìkan tiẹ̀ sọ wípé àwọn fẹ́ràn bí Very Dark Man bó ṣe ń fi orin gba Portable nímọ̀ràn wípé kó máa humble, pé gbogbo nǹkan kọ́ lówó, pé Portable be humble, everything no be money. Wọ́n níbo lọ́kàn ó ṣe balẹ̀ báyìí fún Portable pẹ̀lú gbogbo wàhálà tó ń rí látọ̀dọ̀ Very Dark Man. Ẹ jẹ́ ká wo díẹ̀ inú orin yẹn ná, tá a bá wò ó tán a sì ń padà bọ̀. Ilé ìwà lágbára gan o, part 2 lélẹ́yìí o. Wetin that keke marwa thief dey talk? Say your mama na ashawo, say you just say Ebola before. All those one no be new thing now. All those one na old news. Those one na old news. Chiba! Slap me the beat! Ole. Padi me hustle long, make dem no catch you dey thief keke. Ole. Oh my God! Abad, you go learn. When would they tell them they hustle legit? They know the year. Now they never catch you. We have got you. Padi me hustle long, make dem no catch you dey thief keke. Portable, dem warn you. I got many ratelu. You look sky, I go vote you. In everything where you dey do, I pass you. Emi o ta for Ọlọ́run. Money no be everything, be humble. Òun náà lẹ wò yẹn o. Bẹ́ẹ̀ làwọn kan ní ká gba Portable nímọ̀ràn wípé kó wá bí wọ́n ò sì jọ parí ọ̀rọ̀ yìí ká tó máa tú òwò ara wọn síta ju bó ṣe yẹ lọ o. Ẹnìyẹn ní please o, Portable stop o, VDM please stop o, don't let kinní kan ṣẹlẹ̀ nílé ka yẹn. Ẹnìkan ní wàhálà bó àkọ́lọ̀ wọn ṣàánú wa o. Wọ́n ní nǹkan tó mú ìbínú wá ní ìsìn ọ̀rọ̀ ẹnu ni o, àfi kéèyàn ọmọ ṣọ́ra fẹ́nu. Wọ́n ní ṣe ni Portable ń ṣàlàyé káàkiri pé òun ò kì í ṣe olè, ṣùgbọ́n orin tó wá ń jáde yìí náà ó ń jáde káàkiri ni o. Bóyá káwa náà fi àǹfààní yìí ká bẹ Very Dark Man tí Portable bá ti ṣetán láti jẹ́ kó ọ̀rọ̀ òun parí, torí pé nǹkan tó máa lágbára díẹ̀ ni. Ẹ mọ̀ pé kàríà oníkálukú yín náà ó ṣe pàtàkì. Very Dark Man dákun o, wọ́n ní ká bẹ̀ yín ká sì bẹ Portable náà nǹkan náà wọ́n ṣàánú wa ni o. Àwọn èèyàn yìn Very Dark Man gan
pé ó gbìyànjú nínú ọ̀rọ̀ orin pé bó tiẹ̀ ṣe jẹ́ wípé content creator ni pé eléyìí ó kọjá bẹ́ẹ̀ tọ́ àdúpẹ́ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tẹ́ ẹ bá fi àdúpẹ́ tán Very Dark Man àti Portable ẹ jẹ́ kí kinní ẹ jẹ́ kó rọlẹ̀ o ó ti ń bọ̀ níbi tó jẹ́ pé àwọn èèyàn ti ń dúró dọ̀pọ̀lọpọ̀ àwọn kan ní ó ń dùn ní o pé very sweet case ni o ṣùgbọ́n bó bá rí bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká bá yín yanjú ẹ̀ o Very Dark Man wọ́n ní you sabi sing Portable wọ́n ní tí ò bá ti jẹ́ pé lóòótọ́ lọ̀rọ̀ oníkẹ̀kẹ́ dé ẹ wá bẹ́ẹ̀ sì wẹ̀ra yín mọ́ o pẹ̀lú táwọn èèyàn ń kọ tí wọ́n ń sọ káàkiri o ó lè má jẹ́ bẹ́ẹ̀ o wọ́n allege ni o Portable lè má jalè o ó lè má gbé kẹ̀kẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ṣe lè fún náà ìkàlẹ̀ ṣe o ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀kọ́ táwọn èèyàn fẹ́ kí Portable ò kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí ni wípé kéèyàn má máa sọ̀rọ̀ jù àti pé gbogbo èèyàn kọ́ léèyàn lè sọ̀rọ̀ sí ẹni tó gbélé gíláàsì kì í sọ̀kò béèyàn bá dẹ̀ fẹ́ sọ̀kò sí yàn kò mọ nǹkan tẹ́ni yẹn mú dání bóyá ògúlùtú ni ẹ wo ẹ̀yin àgbàlagbà ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí o àwọn méjèèjì ò gbọ́dọ̀ jà lọ ibi tí wọ́n ti máa fẹ̀dí ara wọn síta o eléyìí tó gẹ́ o orin tí Very Dark Man ṣe báyìí pàtó rẹ̀ náà rèé o ìyẹn làwọn ò fi máa kúrò ní orí ètò báyìí torí ṣe làwọn èèyàn ń sọ pé Very Dark Man good of you VDM respect Portable oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Portable rántí àwọn alátìlẹyìn rẹ o Very Dark Man èrò kan pọ̀ sí orí lẹ́yìn Very Dark Man lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pàápàá jùlọ orin tó kọ wọ́n ní ṣe ló ń trend o bẹ́ẹ̀ Portable ló lórin ẹ̀jẹ̀ àṣìjẹ́jẹ́ o ṣé wọn agbọ́lá lórúkọ tèmi o òkè o. Wetin that keke marwa thief dey talk? Say your mama na ashawo, say you just sell gbola before. All those one no be new thing now. All those one na old news. Jima! Slap me the beat! Ole. Padi me hustle love, make dem no catch you dey thief keke. Ole. Abad, you go learn. What would they tell us when they hustle legit? They know the year. Now they never catch you. They have got you. Padi me hustle love, make dem no catch you dey thief keke. Portable, dem warn you. I get many ratelu. You lose that, I go vote you. In everything where you dey do, I pass you. Èmi ò sá for more Ọlọ́run. Money no be everything.